يقول المصنف رحمه الله في الحديث السادس بعد 1000 وعن ابن عمر أنه طلق امرأته وهي حائض في عهد رسول الله صلى الله عليه وآله وسلم، فسأل عمر رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال: مره فليراجعها ثم ليمسكها حتى تطهر ثم تحيض ثم تطهر، ثم إن شاء أمسك بعد، وإن شاء طلق قبل أن يمس. فتلك العدة التي أمر الله أن تطلق لها النساء، متفق عليه. وفي رواية لمسلم: مره فليراجعها ثم ليطلقها طاهرا أو حاملا. وفي رواية أخرى للبخاري: وحسبت تطليقا. وفي رواية لمسلم قال ابن عمر: أما أنت طلقتها واحدة أو 2 فإن رسول الله صلى الله عليه وسلم أمرني أن أراجعها ثم أمسكها حتى تحيض حيضة أخرى ثم أمهلها حتى تطهر ثم أطلقها قبل أن أمسها. وأما أنت طلقتها 3 فقد عصيت ربك فيما أمرك به من طلاق امرأتك. في رواية أخرى قال عبد الله بن عمر ردها علي ولم يرها شيئا، وقال: إذا طهرت فليطلق أو ليمسك. الحمد لله. إغواتي ولد عبد الله بن عمر وسنيسك والولد. عبد الله بن عمر رضي الله عنهما ọkọ ìyàwó rẹ̀ lẹ̀ ní ìgbà tí ìyàwó jẹ́ni tí ń ṣe nǹkan oṣù láyé ìránṣẹ́ Ọlọ́run, ìkẹ́ àti ọ̀nà Ọlọ́run kò máa bá. Kíkọ obìnrin sílẹ̀ ọjọ́ nǹkan kan tí Ọlọ́run Ẹlẹ́dàá wá sí lẹ́tọ̀ọ́ ẹni tó bá rí pọ́ǹpù káàtà ti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n kì í kàn ṣe téèyàn ṣe bó bá ṣe fẹ́ àti nígbà yòówù tó bá wù. Ó láwọn òfin àti ìlànà tó dé. Torí ẹ̀ lọ́lọ́run ọmọ Ẹlẹ́dàá sì sọ ní ìbẹ̀rẹ̀ Suratul Talaq: Ya ayyuhan nabi idha tallaqtumun nisaa fatalliquhunna li'iddatihinna wa ahsul 'iddah. Àsìkò tẹ́ kọ obìnrin ó ní òfin tó dé, nítorí kíkọ̀ sílẹ̀ kó lè bá wáyé lọ́nà tó bófin Ọlọ́run ọba mu tí ọ̀tá kù. Òun náà ní pé ẹni tí ó bá kọ obìnrin sílẹ̀, èèyàn kọ sílẹ̀ ní ìgbà tí ó jẹ́ pé ń ṣe nǹkan oṣù lọ́wọ́. Yóò sì jẹ́ pé nǹkan oṣù tó ṣe káyìn sí ìgbà tí ẹ̀yin fẹ́ kọ yìí, lẹ́yìn tó ti ṣe mára sí ìgbà tẹ́ fẹ́ kọ, kò sí ìbálòpọ̀ kan tó ṣẹlẹ̀ láàrin yín àti ẹ̀. Kò gbọdọ̀ jẹ́gbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́.
lẹ́yìn ìgbà tí nǹkan oṣù rẹ̀ sì ti dá tó ti ṣe mára sí ìgbà tẹ́yìn fẹ́ kọ́ lẹ̀ ìbálòpọ̀ kan gbọ́dọ̀ wáyé. tẹ́ẹ̀bà wa kọ́ lẹ̀ ẹ wàá kọ́ lẹ̀ ní kíkọ́ lẹ̀ yọ̀kan eléyìí la ń pè ní talaqun sunni. kíkọ̀ obìnrin sílẹ̀ ní kíkọ̀ lẹ̀ tó ṣe déédéé sunna. kò gbọ́dọ̀ jẹ́ pé ń ṣe nǹkan oṣù lọ́wọ́ nígbà tó kọ̀, kò sì gbọ́dọ̀ jẹ́ pé inú mára eléyìí tó wà nínú rẹ̀ tí wọ́n fi ń kọ̀ kò gbọ́dọ̀ jẹ́ ìmára tí ìbálòpọ̀ ti wáyé nínú rẹ̀ kó tó di pọ̀ fẹ́ kọ̀ lẹ̀. tọ́ba sì kọ̀ ẹyọ kan náà ló lè kọ̀, èyí sì kọ́ sọ fún ọkọ̀ ní kíkọ̀ mẹ́ta àbọ̀ ọkọ̀ ní kíkọ̀ méjì lẹ́ẹ̀kan náà. ẹni tó bá ti kọ̀ obìnrin gẹ́gẹ́ bá a ṣe làákàlẹ̀ yìí wọ́n kọ́ ọ lẹ̀ ní kíkọ́ ọ lẹ̀ tó bá súnà. eléyìí náà ń bẹ nínú àwọn ẹ̀rí dáadáa rẹ̀ mọ̀ ẹ́ pé Islam kò fẹ́ kọjá kó àfẹ́yàwó àpàdà wà kọ́lẹ̀, nítorí èyí tó wọ́pọ̀ nínú tí máa tìyàn lọ síbi kákọ̀ obìnrin sílẹ̀ òun náà ní ìbínú. ìwọ tínú obìnrin ń bí tó sì fẹ́ lé lọ́tọ́ fẹ́ sọ pé ọ̀fẹ́ mọ́. bóyá ló ṣe bí léèrè ké ṣe sọ fún mi ṣé lásìkò èso ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbó ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣe àpé ó sọ̀rọ̀ béèrè. ok ńgbà tí èsì pé òun náà gbádùn òun sì máa òfin ẹ̀sìn Islam wípé ìbéèrè tí ń ṣe nípa pé sóun ṣe nǹkan oṣù àbó òun ṣe nǹkan oṣù ní kó fi lè bá a mọ̀ pé ṣé àsìkò tó yẹ kọ́ kọ́ lẹ̀ ni àbí èsì àsìkò tó yẹ kọ́ kọ́ lẹ̀. tó náà wá sọ fún ọ pé òun ò ṣe nǹkan oṣù, kò ní sọ pé òun ò ṣe nǹkan oṣù. pápẹ́ tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ ni pé kò sí nù nǹkan oṣù, pápẹ́ wọ́n tẹ̀ fẹ́ tẹ̀ lófin ọlọ́mọ. ọ̀wá ń bi léèrè láti kọ̀nfàmù pé ṣé òun ṣe nǹkan oṣù àbí òun ṣe nǹkan oṣù. sọ òun ní sọ pé nǹkan oṣù ti bẹ̀rẹ̀ kọ́dà bíjà ìṣèbẹ̀rẹ̀ ní nǹkan oṣù dé. ìwọ òsì gbọ́dọ̀ kọ́lẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù. bákan náà ṣẹ̀ríà Islam ó sọ pé má kọ́lẹ̀ lásìkò tí ń ṣe nǹkan oṣù torí kọ́ mọ̀ lọ́wọ́ jẹ́ pé ìkanra ìbínú wípé ń ṣe nǹkan oṣù ó ti tójọ́ mẹ́ta tẹ́ ẹ ti ríra tó ń ti kóbìnrin mú ọ ó sì lọ́nà míì ìbínú àti ìkanra yìí ló fi wá fẹ́ kọ́lẹ̀. tòjọ́ jẹ́ pé àsìkò tó lẹ́tọ̀ọ́ àti súnmọ́ ẹni ń bẹ tó fi kọ́lẹ̀ ọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn Islam. tó yẹn ni pé tó bá wà nípò tó lè súnmọ́ tó fi wá rí i pé kọ́kọ́lẹ̀ náà ni á mọ̀ pé o ní àwọn àdí àwáwí àròyé tó lè fìdí múlẹ̀ pé ló mú ọkọ̀ lẹ̀. torí ẹ̀ wọ́n lọ gbọ́dọ̀ kọ́ lẹ́gbà tí ń ṣe nǹkan oṣù. tó bá jẹ́ pé ó ti parí nǹkan oṣù ó sì wà nù mara. ṣẹ̀ríà Islam ó ní tó bá gbé lápèjì ó parí nǹkan oṣù lánàá ìwọ sì fẹ́ kọ́ lẹ̀ lónìí láàrin àná sóni o kò gbọ́dọ̀ jẹ́ pé ìbálòpọ̀ ti wáyé láàrin kó tó wá sọ pé ọ̀dọ̀ kọ́ lẹ̀ nítorí tí ìbálòpọ̀ bá ti wáyé láàrin yín ó fẹ́ fìyà jẹ nù irú ìyàwó torí ìbálòpọ̀ yẹn ó lè jẹ́ èyí tí Ọlọ́run ó pè kó doyún tó bá wá doyún rídà obìnrin tí ó ṣe lẹ́yìn ìgbà tán kọ̀ sílẹ̀ ó náà ní kó ṣe nǹkan oṣù lórí ẹ̀mẹ́ta
láàrin kó ṣe nǹkan oṣù lórí ẹ̀mẹ́ta àti kó ṣe ìdà aboyún tó yẹ pé ńjọ́ tó bá tó bímọ ni ìdà yẹn tó tán èwo lọ́pẹ́ jù ìgbà tí yóò tó bímọ ńlọ́pẹ́ jù ẹni tá a sì láàfẹ́ mọ́ ọ̀dájú pé a ti kórìíra rẹ̀ àwọ̀ fẹ́ rí mọ́ kí á ní punishment tí ó fi wá lò bí oṣù mẹ́sàn-án nínú ilé rẹ̀ fóun ṣe ìdà wọn pọ́níṣì ẹ̀wọ́n náà wà pọ́níṣì nítorí pé wọ́n ní sìn ọlọ́ọ̀fẹ́ mi má wọ́n lọ́wọ́ ọ̀fẹ́ ọmọ lù ọwọ́ lọ́ọ́ dànù má dà káwọ ẹni tí ọ̀bọ̀ gbé tó ilé yẹn ó sùn kò ní máa tó tún mú bẹ́ẹ̀ má wọ́n máa ń fi ọ lọ́n sọ pé à ń lọ ilé ọkọ rẹ̀ ń fi ọ lọ́mọ lílé padà sí tọkọ bá di pípọ̀ fi ọmọ máa lọ ilé ta lọ́lọ́ ilé bàbá rẹ̀ ó sì ní pẹ́ ò ní pẹ́ lọ títí ilé bàbá rẹ̀ táwọn náà fi sọ ọ́ lẹ́nu tọrọ fẹ́ dálé mọ́sùlùmí wọ́n á gbé bí ìyá tiẹ̀ ṣe ṣe nu òun á bí ọ ó sì máa rí ìyá rẹ̀ lé bàbá rẹ̀ dòní wọn náà gba ilé ọkọ rẹ̀ lọ ó lè ya mọ́mì kábí torí ẹ̀ kí obìnrin wa pẹ́pẹ́pẹ́pẹ́ torí kò ń sẹ̀rí dà bàbá ńlá punishment wà bẹ́ẹ̀ punishment ni torí ìdá yẹn ó lè ti parí lóṣù méjì ó léjọ́ díẹ̀ ìwọ látàrí pé o ti bàlù kó tó di pọ̀ sọ pé ọkọ̀ ọ̀lẹ̀ ó lè padà já sí pé bí oṣù mẹ́sàn-án ní òfìsì àrídà tọ́lọ̀ bá kádàrà kó tó dé Islam dá púpọ̀ ọlọ́gbọ́dọ̀ jẹ́ kó ti bá lọ lẹ́yìn tó ti sè mára kó tó di bọ́ọ̀sì ọkọ̀ kọ́lẹ̀. ìgbà tó sì fẹ́ kọ́lẹ̀ kíkọ̀ kan lásìkò kan èsìkèjọ́ sọ pé inú bí ọ ni ọkọ̀ ní mẹ́ta kọ́mọ lọ ó ti náwó yẹn nàkúnà wọ́n ní kí ọmọ náà lọ́kọ̀ kan ọkọ̀ kan tí èpè mẹ́ta ìwọ wa mú mẹ́tẹ̀ẹ̀tọ̀ dálẹ̀ lẹ́ẹ̀kan náà ó sì ra rẹ nì wọn náà lọ padà sunkún rẹ ọkọ̀ kan lọ́lọ́ọ̀ni kọ́ ọ̀nà gèsè mẹ́ta lẹ́ẹ̀kan náà torí ẹni tó bá kọ ìyàwó rẹ nígbà tí ń ṣe nǹkan oṣù àìkú ti ṣe talaqun bid'i ó ti kọ́ ọ́ lẹ̀ kíkọ́ ọ́ lẹ̀ tàdáadáa lẹ̀ ẹni tó sì kọ ìyàwó rẹ lẹ́yìn ìgbà tí ìyàwó ti ṣe ìmọ̀ra ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ń ti bá a ní ìbálòpọ̀ á sọ pé ó tún kọ́ ọ́lẹ̀ ní kíkọ́ ọ́lẹ̀ bid'i tàdádálẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó kọ ìyàwó rẹ̀ níjókòó ẹ̀kan ju ẹ̀kan lọ lẹ́ẹ̀kan náà àìkú ti kọ́ ní talaqun bid'i èyí tí Islam tó gbà pé ká ṣe onáà ní ká kọ àwọn obìnrin sílẹ̀ ní talaqun sunni kíkọ̀ sílẹ̀ tó bá súnà ewó nù àtòdìjẹ́ ń tà àti wè gbàtọ́ bá kọ́lẹ̀ kọ́lẹ̀ ńgbà tí ò ṣe nǹkan oṣù kó o sì rí i pé tó ń ti pé kò ṣe nǹkan oṣù láti ìgbà tó ti parí nǹkan oṣù tó gbẹ̀yìn sí ìgbà tí wọ́n fẹ́ kọ́lẹ̀ kò sí balùpọ̀ láàyè. ẹ̀kẹta kó o rí i pé ńgbà tó fẹ́ pe gbólóńpọ̀ kọ́lẹ̀ o ò péjọ ẹyọkan lọ lákòókò kan sẹ́yìn tó bá ṣe máa ń kó ti kọ̀ ìyàwó rẹ̀ lẹ́ni talaqun sunni kíkọ́ ọ̀lẹ̀ tó bá súnà nígbà tí inú bá ń bìyàn náà ni gbólóhùn òun kọ́ ọ̀lẹ̀ máa sábà wáyé ìbínú tẹ̀sí rí yẹn gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá iná ní máa fẹ́ sábà ṣe tó ń ti gbọ́dọ̀ ṣètọ́ni ló ti máa wá. aṣíwájú wa kan ní ibn Umar Abdullah ibn Umar radiyallahu anhuma ó ní ìṣẹ̀lẹ̀ sí wọ́n kọ ìyàwó wọn sílẹ̀ nígbà tí ọjà ní ti ń ṣe nǹkan oṣù láyé anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam níta ní kọ́ máa ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀
tó bí ọ̀bẹ tó rẹ̀yìn lọ́wọ́ ọwọ́ ti gé abáṣọ ọ̀bẹ tó sọ kò ní tù tọrọ bẹ ti ṣe tí ó sì ó ti gé ọwọ́ náà ó ti gé Ibn Umar ó ti wí àsìkò tá a ní kọ́ máa wí ló ó ti wí ẹ̀yin sì mà yín pé kíkọ obìnrin sílẹ̀ nínú gbólóhùn tó dangerous lọ Ànábì sallallahu alaihi wasallam ó ní thalathun jidduhunna jidd wa hazluhunna jidd àwọn kan mẹ́ta wà tó yẹ pé bíyàn bá mú lódodo yóò lòdodo máa lọ bíyàn bá mú láwàdà yóò tún lòdodo máa lọ nínú rẹ̀ ní ọtọlá kíkọ obìnrin lẹ wọn fi ṣeré náà nídìí pé fún mi wé wéwò ló fi pamọ́ sọ́dọ̀ tó ń bá ti sọ ó ti parí ìdí nu tó wáyé pé kò ságbọ́yé ẹ̀sìn Islam ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ obìnrin ní ọmọ abẹ lọ́dọ̀ ọkùnrin ló kọ pé ìyàwó rẹ̀ ló ń jẹ́ tó sì ti jẹ́ pé kéétí sí ìyàwó rẹ̀ mọ́ ọjọ́ ti pẹ́ ìjókòó àlèsálè ni wọ́n jọ jókòó ó máa ń ṣẹlẹ̀ púpọ̀ nínú ìgbésí ayé ọmọ Yorùbá tẹ́gbẹ́ yọ máa nani òǹkọ́ọ̀lẹ̀ mayọ̀ǹda akílọ̀ yọ̀ǹda mọ̀yọ̀ǹda rẹ ẹlòmíì ti kọ obìnrin kọjá 1000 nínú ìgbésí ayé látàrí kí wọn pẹ́ sí i wọn mọ̀ wá wò pé báwọn bàbá bá ti parí rẹ̀ ọ̀tán náà ìyàwó náà sunkún lọ bá àwọn bàbá lé pé ẹ máa wò mí ràn ọmọ yìí mà ní máa lọ lé wa ẹ ní gbọ́ tí yòókù sọ kọ́kọ́ mi lẹ̀ ó ní máa lọ lé wa kóun ò ṣe má nígbà bá sún yìnyín ṣe má nàá lábẹ́ òfin Ọlọ́run òun ṣe máa lọ lé yín èǹṣe máa lọ lé yín èǹṣe máa lọ lé yín ṣé kíkọ́ ọ̀lẹ̀ ni àbí èsè kíkọ́ ọ̀lẹ̀ náà ẹ sọ nítorí pé nínú òfin Ọlọ́run àti sọ pé gbólóhùn ikọ̀ obìnrin sílẹ̀ wà tó jẹ́ ìsojú abẹ nípò kò lè túmọ̀ sí nǹkan òun kọ́ ọ̀lẹ̀ òun ọ̀fẹ́ ọmọ òun ọ̀fẹ́ rí pẹ́tẹ́ ẹsẹ̀ rẹ̀ ń bí má torí òun ọ̀fẹ́ ọ̀yàwó má wọ́n yọ̀ǹda rẹ̀ lọ báwọn òbí rẹ̀ má padà wá má ìṣe mẹ́sẹ̀sì láti wá bẹ́ẹ̀ ni ọ̀pá mi ni gbogbo eléyìí fẹ́ dàpọ̀ kí lè fẹ́ gbọ́ yín kí lè fẹ́ gbọ́ yín wọ́n náà tó wá dé yọtọ̀ ó tún runú dé kí ló dé wọ́n ní máa lọ lẹ́ẹ̀tọ́ wọ́n sì tún padà ọ̀gbọ́ Yorùbá ni okùn rẹ mo ti fi lé ọ lọ láti ìsẹ̀ràn mẹ́ torí lábẹ́ òfin Ọlọ́run gbà tí wọ́n ti fi obìnrin wọn níbi ìgbà tó ti fokùn sí lọ́rùn òun lọ ó dé mọ́lẹ̀ wọ́n á ní okùn rẹ mo ti fi lé ọ lọ kọ́lá tọ ẹran jápọ̀ ọ̀sálọ̀ tọ́ ìgbà tí ọba ti wá sọ báyìí lábẹ́ òfin Ọlọ́run àbùkátà wò torí ẹ sọ ẹnu yín obìnrin burú bàjẹ́ kójó yí ọ tí ọba ti fẹ́ yàwó burú bàjẹ́ torí pé tí obìnrin náà bá ń wọ́kọ ọwọ́ rírí tẹ̀ ń rí wọn títì àbí bóyá ń bojú ń jọ́ tí wọ́n bá síjú rẹ̀ tí wọ́n bá fi hàn án tí ọmọ ọkùnrin masha Allah qamar o sì ní rántí pé masha Allah fitan báwọn fìtínà yìí torí tó bá délé tẹ́tẹ̀yàn ọ̀mà bóbìnrin ṣe burú tó ọ̀pọ̀lọpọ̀ máa sáré kọ obìnrin ni pé mi mọ pé bó ṣe rí ni àwọn òbí lẹ òun kọ ọlẹ òun tún kọ ọlẹ wọ́n tún sọ́sù mẹ́ta òun tún kọ ọlẹ wọ́n bá ní 1 + 1 + 1 = 3 3 yẹn ó túmọ̀ sí open the gate ó ti lọ agbọ́dọ̀ kíyè sára wàláì tíyẹn bá tẹ̀lé tàwọn obìnrin ẹnìkan kan ò ní lóbìnrin lé wọn burú bàjẹ́ ó dàbí dákẹ́jà èyí tí ìbá tún sọ̀rọ̀ dákẹ́jà èyí tó bá já láriwo ọ̀ràn dé tó
nítorí pé owó onímọ̀ níjọ́ tó kùn yẹn bá yọ ọwọ́ wà lọ́ba máa wò pé kí ni mo fẹ́ tínú mi dùn tó wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lo àwọn tíkẹ́ẹ̀tì yẹn lókùrò ọkọ̀ ọ̀lẹ́ kò sí kó jẹ mọ́ sáàtì má jọ jáde tó bá ti jáde kò sí kó jẹ mọ́ tíyẹn bá wà máa bínú púpọ̀ tíyẹn sì máa ń sọ̀rọ̀ bínú púpọ̀ ńgbà tí wọ́n bá ń bíyàn ó ti tètè kọ ìyàwó rẹ̀ púpọ̀ jù ọbẹ̀ dà tíyàwó bá ń ṣe bíi wèrè kọ́ dákẹ́ tó o bá tún lè ṣe sùúrù pẹ̀lú tó o bá ń gbọ́ ọbẹ̀ dà kò fi lélẹ̀ lásìkò yẹn àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n á tètè kọ ìyàwó lẹ̀ wọ́n rìpọ́tù arábìnrin kan fún mi láàárọ̀ wípé ọwọ́lé ọkọ kọ́dà wọn ti ebú wọn ti fi ń kú mi wọ́n gbẹ̀yìn sàlámù àlékún wọ́n ní kí ni sàlámù àsáwà ni sàlámù àlékún làwọn jẹ wọ́n ní ìlú kan bẹ̀ ọ́ bí àwọn àlọ́rin kankan sàlámù àlékún wọn pa á lóṣù kí á lẹ̀ ẹ̀yọ́ bídíà ẹ̀rọ wọ́n níjà àlékún sàlámù ẹ̀rọ wọn làwọn fẹ́ sàlámù àsàlá ọlọ́ọ̀lọ́ọ̀kọ́ máa báyìí wọ́n lẹ́yìn ọlọ́ọ̀lọ́ọ̀kọ́ máa báyìí sẹ́yìn náà á sọ pé ọlọ́ọ̀lọ́ọ̀kọ́ máa báyìí wọ́n ń bó wa nù bá wọ́n ní torí báyìí kúnlẹ̀ iná ni pé wọ́n yóò dúró lé lórí mi sàlámù àlékún iná ni wọ́n bá fi sọ alùsùn náà ní sàlámù àlékún ẹni tí wọ́n á mú rìpọ́tù wa mú mi pé ẹ̀yin sàlámù àlékún ọ̀kan náà ọmọ yìí kí ló sì wọ́n ẹni ọ̀fẹ́ yàwó ní oṣù fẹ́búárì wọn sí èwo wọn wà nísì January oṣù mélòó lọ wọn ló sì fún mẹ́ta ẹ̀mí ṣe há o torí pé ẹ lè já dájọ́ torí sẹ́rẹ́ tí nǹkan bá máa tètè jọ lójú bá kò lè já dájọ́ sẹ́mi pé tí ẹnìkan ṣe ni wọ́n rìpọ́tù kí lóbìnrin ṣe tó fi gbà ètò kò náà sọ tiẹ̀ náà torí tẹ́ bá ṣe há ẹ mọ̀ wọ́kọ̀ nǹkan pé á lù àfẹ́ pa nígbà tẹ́ bá gbọ́ tóbi náà ní aláìdáyé àti àlàyé àmàlẹ́ kọ́dà tó bá jọ kójú mẹ́wàá lọ ọ yẹ kó fọ̀ nígbà mọ́ á ní kí lóbìnrin náà ṣe tó fi gbà inú bá bí ẹni tó rìpọ́tù yọ̀ọ̀yà bí ọ̀nì kankan mi ò torí kíyàn mọ́ bàdá lágòsì wọ́n lè fẹ́ obìnrin láàrin oṣù mẹ́jọ méje mẹ́fà ó ti gé ní kíkọ́lẹ̀ mẹ́ta nítorí gbà tí wàhálà bá fẹ́ pọ̀ jù fìtínà yìí ti pọ̀ jù ọkùnrin ní pé ọ̀pá olóòsì gbọ́ngàn kó wọn sálé fún òun náà fọwọ́ lálẹ́ pé inú ilé mi lọ wà má lé ọ́nì kọ́ni tẹ́kínní ó sì kọ̀ lọ́jọ́ pé èèyàn bú náà lọkùnrin náà torí wọn ní tẹ bá bẹ́ lẹ́ràn wí kẹ́ ẹ bẹ́ lẹ́ràn wí ẹ wọ́n yẹ wàhálà tẹ́ ẹ máa ṣe kẹ́ ẹ tó fẹ́ yà wò abẹ́ ẹ̀kọ́ tọ́ọ̀mọ kúrú tọ́ọ̀mọ ga tọ́ọ̀mọ lọ di ẹsẹ̀ àwọn bàbá kan mú ìdájí ẹ bá délé fẹ́ adájí kọ́dà mọ́tà kẹfẹ́ kọ́dà gan wọ́n ti ẹ̀ ní igbó obìnrin kan ní abẹ́ rí kámẹ́ ẹ lọ ọbẹ̀ náà ni àwọn bàbá tí ọ̀fẹ́ kò lé ó gbé dìde àwọn náà lọ́mọ pé ọmọ wa ni ọmọ retí ẹ wọ ọmọ eré náà abẹ́ rí kámẹ́ tó ájọ máa kú kọ́ láàrin kò tí ì pọ́dún ó ti kọ ìyàwó lẹ́ẹ̀mẹ́ta ọmọ pé sọnù tẹ́lẹ̀ náà àwọn ọ̀fẹ́ fọmọ fọ́ súnà so ìwọ náà tún wá fi ìsọnù ó tún fi kún fáàlù súnà ìwọ tó yẹ kó ṣe sùúrù ìwọ tó yẹ kó sàmúmà ó kọ́ ọgbọ́n tí bàbá rẹ fi bá mọ́mì rẹ gbé àwọn mọ́mì náà burú bàjẹ́ náà tí mọ́mì mi bá rá bàbá rẹ mú tó fún lọ́rùn tó fà mára pé àjọ ṣe fúnra wa lónìí kí ìwọ mọ wá pé ẹ mẹjọ dájú pé lọ́wọ́ pé sọmọjà bá ń ṣe ń jà tó bí ọ o sì ní rí kí bàbá rẹ ó lè so ìwọ náà ti máa kọ́ bọ́ọ̀mù tó kí tó bá kàti bẹ̀rẹ̀ drama all strangers must be out torúkọ mẹ́ta kí wọ́n lọ rí i pé ìyàwó ó fi ẹ̀yìn rẹ̀ wọ́n lẹ̀ kò ní í dà torí àwọn ọmọ rìpọ́tù ká ní so ẹ̀dáni gbogbo ẹ̀dáni kó nu lẹ́yìn ìwà ti jáde ẹ̀ tilẹ̀ bí wọ́n ló lé mú bóun ló lé lọ ó sẹpẹrẹ torí ẹlòmíì náà sàdédé kọ́ ìyàwó àfi torí kó sojú ẹlòmíì
ìbínú kó sojú ẹlòmíì nígbà tó tẹ̀ fẹ́ ṣe wèrè láàárọ̀ yìí ó ṣe sùúrù ọwọ́ àdìgbà yẹn bẹ́ẹ̀ nínú abẹ́rẹ́ ọ̀dà òun kọ̀ lẹ̀. àìmọye nǹkan lọkùnrin máa ń gbà tó bá pò nǹkan ìyàwó rẹ̀ kan tó bá ti ṣe tí ẹlòmíì tó sojú ẹlòmíì kò ní ṣe sùúrù torí délé sùúrù à ń bùkátà sùúrù jàmá táwa ṣe sùúrù ìyàwó kan nílé gbọ́dọ̀ wà o torí pé wà obìnrin yàtọ̀ sí tọkùnrin o obìnrin àwọn náà sì ṣe èèyàn kú náà bẹ ìgbà tínú bá kàn bí obìnrin ó lè sì ṣe ju ọkùnrin lọ tí obìnrin náà bá wá di wípé ntí ń sìn yẹn ti kú ń bẹ wàhálà yóò máa sunkún yóò máa sunkún tí yóò máa bí ọkọ pé ẹ dákun ẹ má bínú ntí ẹ má tó ṣe mí sẹ́mi náà mo ṣe báyìí sẹ́mi náà mo sọ báyìí bẹ́ẹ̀ ọlá sùúrù rẹ ní òjò kó tún lè máa kà tí wọ́n bá ti lè ṣe sùúrù ìgbà tí wọ́n máa kà sí nǹkan ní wúlò tóró ti kú lọ́dọ̀ tiẹ̀ pátápátá rẹ̀ torí ẹ̀já máa ṣe sùúrù tẹ́ bá wo ọgbọ́n tí ń bẹ́ nù pé má kọ́ ọ lẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù ẹ rí i pé hikima ńlá ìníṣẹ́rí àtò mọ́ ọ̀rọ̀ àǹkó obìnrin lẹ̀ kẹ́ ẹ má bàa kọ́ ọ lẹ̀ ìsinú bíyàn pé obìnrin yóò lẹ́kọ̀ọ́ ẹnu rẹ̀ dọ̀tí kò tí ẹ lẹ́kọ̀ọ́ kọ́bọ̀ ọ̀rẹ́ ni kọ́ àsìkò yẹn gángan sọmọ pé lọ fẹ́ sọ pé ọkọ̀ ọ̀lẹ̀ tí wọ́n á máa béèrè pé orí ẹ̀ dàrú wọ́n bí ọjà wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀dà tó ń ṣe kóso lọ́nù. Subhanallah òfin Ọlọ́run yẹn ó ní agbára torí pé bẹ́ẹ̀ yẹn ò ní ṣe ṣe at that very moment so sì máa ń gbé tínú rẹ bá ti rọ ìwọ gan alára tó ń bínú tínú rẹ bá ti rọ ọsọ pọ ọkọ lẹmọ torí pé bí wọn ṣe ń bínú tó ń ṣe kíni yẹn inú tiẹ̀ ti rọ ó ti lọ bọ ọrùn sẹmú oyè má ẹgbẹ̀ṣẹ̀ aláta ọ̀sẹ̀ kìíní ọkọ mi mo ti bá ń gbóúnjẹ sórí tébù ẹwà mo mọ̀ pé ẹ̀yin fẹ́ jẹun kẹ́ tó wẹ̀ kọ́kọ́ wẹ̀ náà ṣe bá kà lọ́n bá sọ̀rọ̀ wọ́n náà sì rí tí ọbẹ̀ yẹn tó àbí òye tó ń ta sẹ́sẹ́ àgbẹ̀ torí tó ṣe lẹ́kẹ̀ẹ́ lọ sọ́ra rẹ̀ tọ́ba tó ṣerú ẹjọ́ ẹ̀sà kọ̀kọ̀ lọ wẹ̀ ẹ̀ sì máa ń gbé tí èèyàn bá bínú tó bá wẹ̀ ara rẹ̀ ọ̀rọ̀ wà ló ń ọ̀rọ̀ wà ó dá gbogbo bó ṣe ń jẹ ẹ̀gúsí rẹ̀ tó máa ṣe pé ṣé irú ẹ̀ téèyàn ṣe kọ̀ lẹ́yìn ọmọ oúnjẹ ṣe àbí òye wa ọmọ oúnjẹ ṣe nà tó ọmọ oúnjẹ ṣe nà tọ́ba dá ìdá Islam dá púpọ̀ but ààyè lè ṣe sùúrù sábẹ́ni ọ̀gá kan náà àwọn ọ̀gá wa kò lè ṣe sùúrù ọkọ ìyàwó lásìkò tó ṣe nǹkan oṣù àwọn tí wàá mọ̀ lẹ́sẹ̀ nítorí pé kọ̀tọ́ lábẹ́ òfin Ọlọ́run kọ́ ọkọ obìnrin nígbà tí ń ṣe nǹkan oṣù ṣùgbọ́n ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ tọ́ Ibn Umar wa sọ fún bàbá rẹ̀ ní Umar ibn al-Khattab radiyallahu anhu bàbá náà mọ̀ pé ọ̀dà ìdílé olùmọ̀ ni wọ́n wọ èso lódò ọmọ mọ̀ pé kọ̀tọ̀ bàbá mọ̀ pé ọ̀dà ó túmọ̀ sí pé wọ́n yìí bíyàn léèrè kí ló dé tó fi kọ̀ ìyàwó rẹ̀ ṣùgbọ́n kò sí tó burú kẹ́ni tó kọ̀ ìyàwó kó gun àwọn èèyàn rẹ̀ gbọ́ pàápàá jùlọ bàbá rẹ̀ ó sọ fún bàbá rẹ̀ Umar àwọn ọ̀rọ̀ kan àtàn ti parẹ́ àmọ́ tó yẹ kó yé wa ìgbà tí Umar tí ọmọ rẹ̀ sọ fún kó ń kọ̀ ìyàwó nígbà tí ìyàwó rẹ̀ sì ń kọ̀ sùn ṣé bàbá wa ọ̀kárẹ̀ láì ọmọ àjànàkú bíi ìyá àwọn ẹyẹ gan tí wọn bá ṣe sùúrù èmi bó ti lé wọn dà tó wọn mọ pé ọpin ni ọ àwọn èsè bàbá burú èsè bàbá rádaràda ó túmọ̀ sí pé nǹkan yẹn bá wọn márùn lọ́kàn jù kíkọ̀ obìnrin sílẹ̀ nǹkan yóò dùn bàbá tó dáa ó tún wá kọ́ ọ́ lẹ̀ lọ́nà tó fi sẹ́lọ̀n yóò mú kí ní ó bí bàbá rẹ̀ púpọ̀ wọn sọ eléyìí ṣùgbọ́n ti yẹ ká gbọ́ yìí Umar wa lọ bí anabi wa Muhammad sallallahu alaihi wasallam nípa kíkọ̀ tọmọ òun kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ní ìgbà tí ìyàwó ṣe nǹkan sùn ìyẹn ni pé àwọn bàbá ń mọ̀ ara wọn
pé bẹ́ẹ̀ lábẹ́ pé bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀ ọlọ́run ọgbà kọ́kọ́ obìnrin nígbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn wa ní màmá téèyàn bá ti kọ́ ọ́ lẹ̀ náà kí ni ọ̀jẹ̀ ṣiṣẹ́ kí ni ọ̀jẹ̀ ṣiṣẹ́ o ní Umar wa bí anabi sallallahu alaihi wasallam anabi wa sọ pé murhu falyuraji'ha murhu falyuraji'ha ẹ pa láṣẹ ike kọ́ dá ìyàwó yẹn padà ẹ pa láṣẹ ike kọ́ dá ìyàwó yẹn padà tọ́ ìgbà tí wọ́n ní pa láṣẹ kọ́ dá ìyàwó rẹ̀ yẹn padà kí ni ìtumọ̀ rẹ̀ anikọ̀tọ́ kọ́ ọkọ obìnrin lásìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ìròyìn pé Ibn Umar wá kọ ìyàwó rẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó dé tí gbọ́ bàbá rẹ̀ fún ànábì gbọ́ ànábì wá sọ fún bàbá pé pa ọmọ rẹ̀ láṣẹ kó dá ìyàwó rẹ̀ padà pa ọmọ rẹ̀ láṣẹ kó dá ìyàwó rẹ̀ padà nínú òfin ṣẹ̀ríà tani wọn pa aláṣẹ ní mọrò pa aláṣẹ falyuraji'ha kọdà padà tani wọn pa aláṣẹ rọmọ kó nà pàtàkì láṣẹ ọmọ rẹ nínú òfin wọn máa ń sọ pé al-amru bil-amri bish-shay hal huwa amrun bih tẹ́bání mọ pọ́ láṣẹ kọ́ pa lágbájá láṣẹ kó ṣe nǹkan báyìí ṣé wọ́n ti pa lágbájá náà láṣẹ àbí wọ́n ti pa láṣẹ mọ pọ́ láṣẹ kọ́ pa lágbájá láṣẹ kó ṣe nǹkan báyìí agbọ́ ti wọ́ tọ́ ọ bá jíṣẹ́ ọ̀tẹ̀ ẹni tí wọ́n á ní kọ́ pa láṣẹ sẹ́ni àkọ́kọ́ ti pa ọ náà láṣẹ pẹ̀lú iṣẹ́ tí wọ́n ní kí wọ́n jẹ́ fún àbí ò ti pa láṣẹ naam ọ̀dọ̀ anábì sọ pé múrù awladakum bis-salati li sab'i ẹ pa àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa ṣe sọ̀láàtì tí wọ́n bá ti pọ́dún méje wọ́n pè yín láṣẹ kẹ́ ẹ pa wọ́n láṣẹ ṣé ọ̀ràn yẹn wá ní sọ̀láàtì lórí ọmọ ọdún méje tí ó bá ṣe sọ̀láàtì sẹ́ẹ̀lì ẹ ṣe léṣe so bó o wá lè léṣe wá jẹ́ ọ̀ràn yẹn pa ọmọ rẹ láṣẹ kó dá ìyàwó rẹ padà ọ̀ràn yẹn ni lórí Umar kó pa ọmọ rẹ láṣẹ sọ̀ràn yẹn wá ní lórí ọmọ rẹ kó dá ìyàwó padà ibi tá à ń lọ ṣé kò ti ṣe déédéé tí ẹ pọ ọmọ láṣẹ kó ṣe sọ̀láàtì tá a sọ pé sọ̀láàtì yẹn sọ̀ràn yẹn lórí ọmọ tètè tóbìnrin padà náà ní ìsìn ọ̀ràn yẹn ní lórí Ibn Umar ìyapa láàrin àwọn olùkọ́ wọn nítorí pé ọmọ tí wọn ní kí wọn pa aláṣẹ kó ṣe sọ̀láàtì tẹ́lẹ̀ náà sọ̀láàtì yẹn ò tí ì jọràn yẹn lórí ẹ̀ torí jọ́ọ̀ ni ó tó jọràn yẹn lórí ẹ̀ tó bá bàlágà kọ́ ọmọ ọdún méje máa bàlágà ńkọ́ náà ti wọ́n yín bàlágà yóò jù bẹ́ẹ̀ lọ kó tó bàlágà ajẹ́ pé sọ̀láàtì yẹn sọ̀ràn yẹn lórí ẹ̀ torí rẹ̀ pa aláṣẹ kó ṣe nǹkan tó ń tì bá ti bàlágà ọ̀ràn yẹn ni kí ẹ bọ́lá wọn bẹ lẹ́dàá sọ pé qul li'ibadiya alladhina amanu yuqimus salah pa àwọn ẹrú mi tí wọ́n gbàgbọ́ láṣẹ pé kí wọ́n máa gbé sọ̀láàtì dúró kó wọ́n pa wá láṣẹ ọ̀ràn yẹn ni lórí ẹ̀ káwọn náà wá gbé sọ̀láàtì dúró ńkọ́ ọ̀ràn yẹn ni lórí tiwa náà Ọlọ́run sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé wa'mur ahlaka bis-salah wastabir 'alayha máa pa àwọn ará ilé rẹ láṣẹ kí wọ́n ṣe sọ̀láàtì kó sì ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ṣe sùúrù lórí pọ́ńpá wọn láṣẹ má dákẹ́ ókè ńgbà tí wọ́n ní kó wọ́n pa wọn láṣẹ ṣé sọ̀láàtì wà ní jọ́ràn lórí ọ̀ràn yẹn ní lórí wọn pàápàá jùlọ tó bá ti bàlágà nù wọn torí ẹ̀ wọ́n ní bí kìí sáwàdà lànàbì ń ṣe pẹ̀lú Ibn Umar dá padà ń tú láàsì kí aláǹfààní rẹ̀ pálásẹ̀ kọ́ dá padà
tó bá jẹ́ pé tá má ti kọ obìnrin sílẹ̀ ní kíkọ̀ ọlẹ̀ ti bídà bí kẹ́kọ̀ọ́ ọlẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù àbí kẹ́kọ̀ọ́ ọlẹ̀ nígbà tó ti mára tẹ̀tí ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ àbí kẹ́kọ̀ọ́ ọlẹ̀ ní kíkọ̀ ọlẹ̀ méjì tàbí mẹ́ta lẹ́ẹ̀kan náà tá a pè ní talaqun bid'i kíkọ̀ obìnrin sílẹ̀ níta dáadáa lẹ̀ tó bá jẹ́ pé kíkọ̀ obìnrin sílẹ̀ níta dáadáa lẹ̀ bá a bá wí akànjẹnu yà ni kò ní í ṣẹ kí wọ́n á lè tún máa dá padà náà tí kíkọ̀ sílẹ̀ wọn bá ṣẹlẹ̀ kí ni túmọ̀ pàánà mi ní kọ́ dá padà ìbéèrè rẹ̀ náà nígbà wa sọ pé tó o bá jẹ owó olówó haram ló jẹ o àwa ni dá padà tó o bá jẹ owó olówó haram ló jẹ ẹnìkan wá jẹ àwa ni kó dá padà ẹnìkan á sọ pé ẹni mo jẹ owó olówó sáyìn ká mi má bẹ́ẹ̀ ni àkọ́ ọmọ ṣùgbọ́n àmọ̀ pé wọ́n lọ jẹ dá padà wọ́n sì kọ́ ọba bá nínú dídá padà àmì pé kí ni àmì kọ́ jẹ́ náà wọ́n kà ń dọ́gbọ́n tẹ́lẹ̀ ní ìsìn wọn lọ gbọ́dọ̀ kó obìnrin sílẹ̀ ní kíkọ́ ọlẹ̀ ti bí dà sítọ ọba kọ́ ọlẹ̀ ní kíkọ́ ọlẹ̀ ti bí dà kò ní jẹ́ kíkọ́ ọlẹ̀ apákan náà olùmọ́ni kò ní jẹ́ kíkọ́ ọlẹ̀ nítorí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹni tó bá ṣiṣẹ́ kan tí ìsàwálà pálásẹ̀ kò ṣe bẹ́ẹ̀ á dá padà fún ìgbà tó ti takò àṣẹ ànábì tó takò tọ́lọ́ ajẹ́ ike kíkọ́ ọlẹ́yìn àti dá padà fún ọ̀wáyé. àwọn olùmọ̀tọ́ wa pọ̀ jù nínú Islam wa ni kí ni ìtumọ̀ dá padà ìgbà tí ọ̀wáyé. wọ́n fẹ́ kẹ́yìn náà dáhùn kí ni ìtumọ̀ dá padà kíkọ́ ọlẹ́yìn ọ̀wáyé àmọ́ dá padà. torí àwọn sọ pé al-amru bil-amri bil-irja' dalilun 'ala al-wuqu' àṣetánà bí pa pé kí wọ́n pa Ibn Umar kọ́ dá ìyàwó ń padà ẹ̀rí ni lórí pé kíkọ́ lẹ̀ tó ti pé tàdáadáa lẹ̀ ó ti ṣẹ̀. ọ̀sẹ̀ wọn á ní kọ́ dá padà kí ló tún fẹ́ dá padà àbí òye wa bí nísìnyí ó ti wẹ̀wù wọ́n tún wá ní ẹ sọ fún kọ́ wẹ̀wù ẹ̀wù onítùwọ̀ má ti ń ṣe wèrè àkàpọ̀ mélòó wọn fẹ́ kàn mo rò pé yé wa o ti wọ agbádá wọn tún ní wọ agbádá báwo agbádá mélòó wọn fẹ́ wọ̀ ní ìgbádùn torí ẹ̀ so ìgbà tí wọ́n ti pa láṣẹ pé kó tún dá padà ó túmọ̀ sí kó ti kú lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ dá padà ń túmọ̀ sí pé kíkọ̀ tọkọ̀ ọ̀lẹ̀ ti ṣẹ̀ kí wọ́n á láǹfààní dá padà èèyàn fẹ́ tẹ̀yàn mọ́ ẹni kọ́ dá padà wọ́n láǹfààní rẹ̀ ni pé ṣẹ̀ríà ò gbà ká pínyà pẹ̀lú ìyàwó wa lórúkọ páàkọ́ sílẹ̀ nígbà tó ń wà nínú nǹkan oṣù ìyàwó ló yẹ kó máa jẹ́ nígbà tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ dá padà kó díyàwó ṣùgbọ́n kíkọ́ ọ̀lẹ̀ ò ti ṣẹlẹ̀ tọ́ba tí wọ́n á kọ́ lẹ́yìn rẹ̀ gbọ́ bó ṣe kọ́ ìyẹn ni pé eléyìí ti ṣẹ o àmọ́ dá padà kó díyàwó nítorí tẹ́ bá kó obìnrin kíkọ́ ọ̀lẹ̀ kan wọ́n á máa sọ yìí pé talaqun raj'i kíkọ́ ọ̀lẹ̀ ká tún lè dá padà ní tẹ́ bá tún kọ́ ọ̀lẹ̀ méjì wọ́n tún ní talaqun raj'i kíkọ́ ọ̀lẹ̀ ká tún lè dá padà ní o ti wá dá padà tọ́ba kọ́ lẹ́lẹ́kẹta talaqun ba'in kíkọ́ ọ̀lẹ̀ tó ṣe pé yọ ọjà gbogbo tí ń bẹ láàrin lájà tán khalas ó tún dà láyra àyàfi tóbìnrin bá lọ́kọ mi táwọn náà jọ gbégbégbégbégbégbé tí nǹkan kan á ṣẹlẹ̀ láàrin wọn bóyá kọ́ ń kú àbọ̀ kọ́ ń kọ́ lẹ̀
wọ́n sọ ọkọ̀ tán ọkọ̀ ló wọ́n fẹ́ má ìgbà náà bá tún ní ìpàdé rẹ̀ gbá tìfá wọn náà tún o sì tó wù mí o kò sí wàhálà ẹ̀ tún wá fẹ́ nísì ó tún wá ní kíkọ́ lẹ́ẹ̀mẹ́ta fresh lórí rẹ̀ torí kó ti dèèyàn tuntun báyìí lọ́dọ̀ tí wọn náà fẹ́ ló torí ẹ kálukú ṣọ́ra ẹ mẹ́mọ́ kó obìnrin pọ̀ púpọ̀ tọ́ Ànábì sallallahu alaihi wasallam ní kí wọ́n dá sẹ́ni múrù falyuraji'ha ó lè rí tó lágbára jù lọ́dọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ pé tí ọba ṣẹ kí náà Ànábì ni wọ́n dá padà sí tọ́ba tí wọ́n á dá padà ó ti di ìyàwó rẹ̀ padà thumma liyumsikha bí ìyàwó yẹn máa bẹ lọ́dọ̀ rẹ̀ hatta tatahhur títí tí nǹkan oṣù rẹ̀ tí ó fi tán tí àwọn kásìkò nǹkan oṣù lọ́kọ̀ ó mú lọ́wọ́ títí tí nǹkan oṣù ó fi tán thumma tahir yọ máa bẹ lọ́dọ̀ rẹ̀ títí tí ó tún fi ṣe nǹkan oṣù míì lóṣù míì tọ́ba tún ti ṣe nǹkan oṣù míì thumma tatahhur títí tí nǹkan oṣù yẹn ó tún fi dá thumma in sha'a amsaka ba'du tó bá wù ó dì í mú kó ọjọ́ máa ṣiṣẹ́ mí lọ́kọláya wọn lọ wa in sha'a tallaqa qabla an yamas tó bá wà wù kọ́kọ́ lẹ̀ ń bà kó tó di kó tún ní ìbálòpọ̀ kan pẹ̀lú ẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹni tó bá kọ ìyàwó rẹ̀ lásìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wà á dá padà wọ́n á fi jẹ́ kó parí nǹkan oṣù yẹn tó bá ti parí nǹkan oṣù yẹn ẹ tún jọ máa gbé onísúnmọ́ títí tí ó tún fi ṣe nǹkan oṣù míì tó bá ti ṣe nǹkan oṣù míì tí ìmọ̀ra bá dé ọ gbọ́dọ̀ súnmọ́ tó bá fẹ́ kọ́ lẹ̀ ọ wá ṣẹ̀ṣẹ̀ kọ́ nọ́mbà 2 ní. ajẹ́ pé nǹkan oṣù mélòó ló ṣe kó tó tún láǹfààní àti kọ́ ṣé méjì ní abẹ́ ẹyọkan ni sọ̀rọ̀ alákòóbá tí ìsálámà ni ọ nígbà tó kọ́ ọ lẹ̀ dáhùn pé nǹkan oṣù rẹ̀ náà ló ti wà ó jọ parí ẹ̀ yọ wá ṣẹ̀ṣẹ̀ ṣe nǹkan oṣù kan nísìn afresh tó bá ti wá sí tí wọ́n bá wá fẹ́ kọ́ lẹ̀ nísìn o lè kọ́ lẹ̀ tó bá fẹ́ dìímú o lè dìímú bẹ́ẹ̀ sì máa kọ́ obìnrin nù. فتلك العدة التي أمر الله أن تطلق لها النساء eléyìí ló ń kà tọ́lọ̀ ń pa wá láṣẹ ká máa tẹ̀lé ńgbà tá a bá kọ̀ obìnrin ẹ má kọ̀ wọ́n lẹ́ngbà tó ń sìn pọ̀ sùn ẹ ti jẹ́ kó wọ́n mára wọ́n sì mára ẹ níbálòpọ̀ pẹ̀lú wọn gbà náà lẹ́kọ̀ wọn ẹ jẹ́ wọ́n sìn pọ̀ sùn lẹ́yìn kíkọ́ lẹ́tẹ̀ kọ̀ wọ́n lẹ́kọ̀ nǹkan oṣù yẹn tán wọ́n sì mára lẹ́yìn mára tí wọ́n ṣe ní ìbálòpọ̀ kan pẹ̀lú wọn mọ́ so tẹ́ ẹ bá fẹ́ láti kọ̀ wọ́n ní kíkọ́ ọlẹ́ nọ́mbà 2 ní kájúkájú ìgbà náà lẹ́tọ́ tún lè kọ́ nọ́mbà 2 obìnrin tó ń ṣe nǹkan oṣù ń ṣe ìdá kíkọ́ ọlẹ́ kejì tó bá ti parí tó bá ti ṣe ìmára láì jẹ́ pé wọ́n ti súnmọ́ tó bá fẹ́ kọ́ ọlẹ́ nọ́mbà 3 wà á kọ́ ọlẹ́ nọ́mbà 3 òkú yẹ wa àmọ́ kí ló dé tó fi gbọ́dọ̀ nàta kókó 3 ẹyọkan náà ti tó láti kókó obìnrin ọ̀lọ́ torí tẹ bá ti lè kó obìnrin lẹ́nu ìsìn tó fi ṣe nǹkan sọ alákọ̀ọ́kọ́ ẹ̀ sọ pé ẹ̀ dá padà ó parí oṣù míì ó tún bẹ̀rẹ̀ nǹkan oṣù ẹ̀ tún wọ̀ràn ẹ̀ sọ pé ẹ̀ dá padà ó fi ṣe nǹkan oṣù ẹlẹ́kẹta ó fi parí ẹ̀ sọ pé ẹ̀ dá padà faqad banat minka baynunatan sughra obìnrin yẹn ti dàjòjì sí ọ báyìí àmàjòjì kékeré ó lè fẹ́ padà àmọ́ pẹ̀lú sọ̀dáàkì tuntun ó tuntun fẹ́ lọ́dọ̀ bàbá rẹ̀ àmọ́ tó bá fẹ́ padà sẹ́wọ̀n kíkọ́ lẹ́ẹ̀kan ló ti kọ́kọ́ sí ó sì tún sàkó méjì péré kò pé mẹ́ta mọ́
ọmọ kó dá padà ọmọ kó tún fẹ́ kí ló dé tó tún waste owó and energy oníjọ́ parí ìdá rẹ̀ tó sọ pé mo dán padà ọ wá sọ pé màá ní láti ní discussion pẹ̀lú dáàdi mi discussion ni tọkùnrin bá sọ pé ó dá padà ó dá padà náà tí ó bá ti parí ìdá àmọ́ tí ó bá slack tó fi parí ìdá ọba ọmọ ọlọ́run wọ́n sọ pé bí a tún padà náà because ṣìṣì ṣe tán ibikíbi tó bá ti dá ló máa ń lúgọ sí kò sí wàhálà òun náà gbà but now ọ̀sán sọ̀dá kí 500,000 tọ́wọ́ pé wọn náà kọ̀ pọ́n eléyìí jẹ́ bó ṣe jẹ́ nínú rìwáyà kan tí imam Muslim àkọ́kọ́ alákọ̀ọ́kọ́ yẹn al-Imam al-Bukhari àti Muslim ni wọ́n gbé jáde nínú ẹgbàá wa kan tí imam Muslim gbà wá Ànábì sọ pé murhu falyuraji'ha ẹ̀kọ́ aláṣẹ kọ́ dá obìnrin padà thumma liyutalliqaha tahiran aw hamilan lẹ́yìn rẹ̀ tí wọ́n bá kọ́ lẹ̀ kọ́kọ́ lẹ̀ lẹ́yìn ìgbà tí kò sí nǹkan sùn tí ó sì sí ìbálòpọ̀ kan láàrin wọn àbí kọ́kọ́ lẹ̀ ń bọ̀ bá lóyún ìyẹn ni pé náà àsìkò tí a tún lè kọ obìnrin sílẹ̀ tẹ́ ẹ̀ ní jẹ́ pé ẹsẹ̀ náà ó náà ní kẹ́ ẹ̀ kọ́ lẹ̀ nígbà tó lóyún bàbá àjẹ́ pé lánàá àbí lónìí olóyún náà ó ti bá a ní ìbálòpọ̀ ó sì ti lóyún lọ́wọ́ aṣọ́kọ̀ kọ́ lẹ̀ ọ̀sẹ̀ lọ nítorí pé olóyún ọ̀rọ̀ rẹ̀ clear wa ulatul ahmali ajaluhunna an yada'na hamlahun àwọn aboyún àsìkò ìdá tiwọn náà ní kí wọ́n bí oyún wọn tó bá ti bí oyún wọn wọ́n ti free gbogbo pàǹbá lò ń ṣe kò lé kankan kú kò lé kankan kú ọmọ náà ni ọmọ kan náà àbọ̀mọ tuntun ti lè join lẹ́yìn oṣù mẹ́ta tó ọmọ kan náà ní ẹjọ́ bí mọ́ tó bá tán ó túmọ̀ sí pé rìwáyà yìí fi hàn wá pé ẹni bá kọ obìnrin náà sílẹ̀ nígbà tó wà nù oyún kọ́ talaqun sunni tọ́láàkù tó bá súnà mu àgbọ́yé àwọn kan wá ní ká bóun náà ṣe máa kó obìnrin sílẹ̀ nù oyún fine wọ́n kọ sílẹ̀ fine torí pé kí ni ìgbà tó kọ́ lẹ́nu oyún yẹn kọ̀tàkù súnà punishment nìyẹn ta ló punish tàbí tó bá ti bí mi sẹ́wọ̀n kóyún ó lè jẹ́jọ́ mẹ́ta ló kù dé lọ́ba ti ó sì lè tó sùn mẹ́fà lọ́ba ṣe sùn oyún nǹkan wọ́n ṣẹ̀ṣẹ̀ detect kọ́sẹ̀kọ́sẹ̀ pẹ̀lú tọ́ ọlọ́run ọlọ́ oúnjẹ ọba tó bí ma tó bá sì lọ fọ́ dànù ọtún dáràn obìnrin burú bàjẹ́ ó lè sọ pé táàlù wọn máa jókòó bá tọ́jú ọ olórí ibú o ni wọn á jókòó tí oṣù mẹ́sàn-án tó lọ fọ́ kínní dànù darí láì ṣègbè bẹ́ẹ̀ lómi ṣe máa lọ pọ́ mánu yóò torí pé òun àtọkùnrin yẹn àwọn fẹ́ra àwọn má ẹlòmíì gan yóò máa gbé omi ọkùnrin yẹn lọ tí ò tí hàn tọkùnrin ò tí mà tọ́lá sọ pé wala yahillu lahunna an yaktumna ma khalaqa Allahu fi arhamihinna in kunna yu'minna billahi wal yawmil akhir kọtọ sáwọn obìnrin kí wọ́n gbé ntọ́nà ti dá sínú àpò bí wọ́n pamá torí kọ́kọ́ bá kọ́lẹ̀ kó o ti jẹ́ kóyún tí wọ́n á bẹ̀ kọ́ máa parọ́ tó bá gbẹ gbọ́ lọ́wọ́ bá gbọ́ o tẹ̀sí gbọ́jọ́ gbẹ̀dà pé á máa bọ̀ yẹ́sì o lè lọ flush ẹ̀ dànù nígbà tọkùnrin ọmọ ṣùgbọ́n lọ́wọ́ bó kó àjọjọ́ gbẹ̀dà pé wọ́n padà hàn pé jàǹbá tó fi sọ́kọ̀ ọlọ́lọ́mọ yẹ ọmọ táwọn obìnrin pa wallahi ó sì wà lọ́dẹ ọkọ fá ẹlòmíì ọkàn máa rọrọ òǹbó ń jẹ ojúmọ́ ẹ̀ kí lẹ́yìn fòrò òǹbó ṣe ọ̀kan yín kò sí kan ó ní bàbá òfin lọ mi dá sí lọ́kọ rẹ bá yọ wá ẹrù òròǹbó gẹlẹ́mà sílé yọ kàn máa fún mu ni láì ṣe mílíkì gbogbo ayọ̀ máa fún mu yọ máa fún mu kọ́kọ́ tó fura ọdún kìíní ọdún kejì ọdún kẹta ó fẹ́ bí máa tiẹ̀ ní ọlọ́run mú wá ní
àbí wọ́n ló ń lé sẹ́ ló ń lé kọ́lọ̀ ọ̀hún wa ó sì fi lọ bí ọdún mẹ́rin lọ́dọ̀ ọkọ náà ọlọ́run mẹ́jọ káwa náà yá nàgẹ̀rẹ̀ ọkọ wa ṣẹ̀ṣẹ̀ tó àbúrò ń bó ọmọ nǹkan òun ti lọ kọ́ lọ́dọ̀ àwọn tó mọ̀ ń parí láti máa fọ́nrán bó mú jáde gbogbo ẹ̀ lọ́mọ fọ́nrán so bí ṣe ń sọkọ níjàmbá kọ́kọ́ náà tó fura nǹkan ti ṣe torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé má ti torí kọ́kọ́ kọ́ lẹ̀ kọ́ wa kọ́ ọmọ lọ́mọ má ti torí kọ́kọ́ kọ́ lẹ̀ kó sọ ọmọ lọ́mọ lẹ́sìn ọlọ́wọ́ bọ̀ bá sì fẹ́ kọ́mọ wáyé náà máa rí pa gbogbo àǹsẹ́yìn ọmọ tó lọ́n bá kọ́ kókò ní wáyé ọmọ mi gbogbo oògùn tẹ́ ẹ̀ ń lò kọ́mọ bá wáyé yóò kó lọ́wọ́ àbí ìṣèlú gbogbo nọ́ọ̀sẹ̀sẹ̀ lò wọ́n kàn wò yín ni mọ̀ rẹ́rìn èmi ń bọ̀ mọ́ ń bọ̀ náà ni ẹni tá a rọ fẹ́ sàkíkà ọmọ ilé abẹ́ntọ́nà ọ̀bá ní dá ẹ̀wọ̀n ni àwọn ṣe lò lọ́ba flush kò sí wàhálà èyí tí ọ̀wà ń bọ̀ eléyìí túmọ̀ sí pé àwọn olóyún wọ́n lè kọ̀ wọ́n lẹ̀ nígbà tí wọ́n lóyún sẹ́rí àti sọ àìsàn máa rán ara wa létí àwọn obìnrin lọ́ọ́ ẹ̀kọ́ gbọ́n jù níbi tá à ń bá fẹ́ continuity fún ìgbéyàwó àwọn obìnrin lọ́ọ́ ẹ̀kọ́ gbọ́n jù sẹ́rí àwọn ọkùnrin yẹn yé ṣe torí báwọn náà bá àjọkùn ara máa kàn wọ́n díẹ̀ torí pọ́kùnrin ń bí a responsibilities tó pọ̀ ìkanra máa ń bẹ fọ́kùnrin díẹ̀ pàápàá jùlọ tó bá lọ bá láì mú orí obìnrin pàdé gbogbo bí wọn ṣe ń ṣe wàhálà tó ń lọ tó ń bọ̀ tó ń ṣe kó lè dáa tí o bá ní consideration fún ọ ìkanra máa bẹ díẹ̀ fọ́kùnrin ìdí nu gbogbo àwọn tóbìnrin expect kọ́kọ́ máa ṣe ọkùnrin ò lè ṣe o because ẹ máa ronú nǹkan púpọ̀ tó àwọn àjùtì tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe kí léyìí ó lè tò òun ó sì tún lè máa gbé ẹ tí ì ṣe báyìí ẹ tún tí ì ṣe báyìí ok táwọn kí tinubu bá bí ọkùnrin kí sówó bá bẹ́ẹ̀ mọ́ fi ṣe òun lọ obìnrin ló yẹ kó ní sùúrù gan obìnrin ló yẹ kó lámúmára gan obìnrin ló yẹ kọ́rọ̀ ẹnu rẹ̀ ọ́ dáa obìnrin ló yẹ kó máa ronú ní tó lè padà já sí tìgbéyàwó ìgbà bàjẹ́ so tí ọlọ́run bá ti kóbìnrin máa ṣe ìgbéyàwó máa pẹ́ àmọ́ tóbìnrin bá jó ń gàràngàrà kìí pẹ́ o kìí pẹ́ rárá òun náà lè padà wá gbọ́n but ó lè ti dọ́dọ̀ ọkọ ẹlẹ́ẹ̀kẹrin ṣèkí aláǹfààní tó rí mú bẹ́ẹ̀ ọ̀ wà lọ́mọ 24 ó ti dọ́dọ̀ ọkọ ẹlẹ́ẹ̀kẹrin 20 years ló sì lọ́lé ọkọ alákọ̀ọ́kọ́ ìyẹn ni pé each year for husband lẹ́gbàá àti ìbára wa tó 30 wọ́n ti ní ọkọ 10 obìnrin yẹ kó gbọ́n obìnrin yẹ kó ní sùúrù gbogbo obìnrin tó bá gbọ́n láyé tí máa ń wọlé ọkọ rẹ̀ yóò rí tó mọ́lẹ̀ gan tó bá fojú wẹ̀yìn tó wọlé bàbá rẹ̀ yóò máa rí bí ìgbà tí wọ́n múná lọ bẹ̀ǹdẹ̀ ojúmọ́ kìí ṣe kí wọ́n múná lọ torí pé ìdùnnú rẹ̀ wà bí apádà sí ibú ni kò padà síbi bàbá àti ìyá rẹ̀ ń gan àwọn náà ń bá rí dùnnú bẹ̀ ọ́ tó bá ti lè padà síbi yóò padà dàmà kó kùkùn gidi ni torúbì kan ò sí tọ́ran máa lọ lé ọkọ tó wù pé kọ́ ọmọ padà wá ló kọ pé wọ́n kọ́ lẹ̀ ẹ̀rí tóbi gan ọmọ sọ pé kò lẹ ti ṣe tó fi wá di báyìí ọjọ́ mi ni sùúrù ni àmọ́ téèyàn bá wá gbọ́n lẹ́yìn tí nǹkan bàjẹ́ ọgbọ́n kìí sábà lóòrìn lọ títì torí ọlọ́run dákun kọ́ wa máa ṣe ọlọ́run dákun kọ́ àwọn ọmọ wa máa ṣe nítorí pé ilé ayé tẹ́ rí ẹ̀yin lè pass ọmọ yín lè má pass so ẹ máa ṣàdúrà fáwọn ọmọ yín náà torí ẹ̀yin ọ̀dá wà láyé ẹbí ọmọkùnrin ẹbí ọmọbìnrin challenges ńlá ni challenges ńlá gidigidi ni ẹ sì gbọ́dọ̀ mú ọkọ ọmọ yín lọ́tà tẹ́ bá mọ́kọ ọmọ yín lọ́tà
ìmọ̀ sábà ṣe sábàbí káwọn ọmọbìnrin wọn tètè ṣe àgbákò kíkọ̀lẹ̀ nítorí tí ọmọkùnrin tó fẹ́ ọmọ yín bá ń ro ìwà yín àti ṣe yín kò ní fẹ́ rọ ọmọ yín o ọ̀rọ̀ tí ò tọrọ ọkàn lè yí mọ́ ọmọ lọ kó dàrú mọ́ ọmọ lọ ẹ rí àwọn àna míì tí wọ́n rọra wọn tí wọ́n sọra wọn di bí irọ́ yín ẹni tó ti tó ọ bí tí wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ kódà ní Yorùbá lẹ́vù ó lè máa lo ẹyin fún ọ kìí ṣe kí wọ́n gọ̀ ọ́ torí wọ́n tún ìjókòó ọmọ wọn ṣe nì nítorí níjọ́ tó bá burú tó bá bàjẹ́ ó lè ro ti bàbá wọn kí ó sì ní bàbá tó dáa ẹ̀yìn nífẹ̀ẹ́ ṣe nǹkan tí ń fi di ẹni ẹ̀jẹ̀ lọ́dọ̀ bàbá àwọn táyì náà máa ń ṣèṣe pé wúlígánsì kan níyí ọmọ àta níyí tí ọba sọ̀rọ̀ abọ́ta lura wa ní bàbá ìyàwó ẹ mọ̀ pé ọmọ rẹ lọ́n balẹ̀ rẹ jẹun ó kéré ju ọ̀rọ̀ onítìtọ́rọ̀ ọkọ ọmọ sọ pé àwọn bàbá rẹ ọmọ àti àwọn ọba lọ pè wọn wá ẹsẹ ìdùnnú lọmọ òfin máa gbọrú ẹ ìbànújẹ́ ní òfin máa gbọrú ẹ tí bá ti fọmọ lọ́kọ bẹ́ẹ̀ bá níwà ẹ lọ kọ́ wà bọ́ọ̀rọ̀ ẹnu yín bá dọ̀tí ẹ lọ búrọ́ọ̀ṣì ẹ nítorí kékeré lè tún jókòó ọmọ yín ṣe ọ pàtàkì púpọ̀ so ẹ sì máa ń jẹ kọjá pé ẹ̀yin ìyá náà torí kọ́ ọmọ rẹ ti lọ ilé ọkọ ó wá di kó ọfẹ́ sọkọ ọmọ ọfẹ́ sọ di dàda dídín ọwọ́ afẹ́ sọkọ ọmọdé ni tó ẹ pé ọmọ pàpẹ kọ́ wà fún pé ń tọ́ ọmọ hù níwáyìí àwọn ìyá mi náà tún máa balẹ̀ ọkọ ọmọ wọn jẹ́ báwọn ọkùnrin àwọn àdá burúkú kan bẹ lọ́wọ́ rẹ̀ òun náà ní kíkọ́ ọ̀lẹ̀ tó bá lọ lò ó wàláhì gbogbo ń tà ń dunnú sí yóò di ìbànújẹ́ ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn àna yín yẹn ẹ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ má máa wo wíwá tó wá níjọ́ àkọ́kọ́ tí ó tọrọ ọmọ yín sí ẹ̀yìn ìgbà tó fi ọmọ yín tán sẹ́wọ̀n pé ẹni tí ń wà ó tí ì bọ́ sí lọ́wọ́ ẹni pẹ́pẹ́ fúrú ṣe pọ̀ lẹ́yìn ìgbà tí nǹkan ti bọ́ sí lọ́dọ̀ bá ní pẹ́pẹ́ fúrúrú dáná ni ó ṣe àwọn máa ṣe burú o ẹ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ògbó ọlọ́ àrùn yóò sì máa tó torí di eléyìí èèyàn kọ́ ẹ má máa fẹjọ́ ìyàwó yín sùn ìyàwó àwọn ìyàwó tá a bá sẹ́yìn bàbá ìyàwó tọ́lọ̀mbá ní kó rí tiẹ̀ náà pé tí ò jẹ́ pé ẹni tí ń hùwà bí amúgbó irú wọn lọ́ọ́ kẹ́ ẹ máa fẹjọ́ sùn wọ́n nítorí ẹni tó bá fẹjọ́ ìyàwó rẹ̀ tó bá fi sùn yá rẹ̀ ẹ fẹjọ́ kàsùnkàní oní òtún dálé rẹ̀ rú sí yàtọ̀ sí kọjá pé bàbá lọ fẹjọ́ sùn ẹni àwọn bàbá tó bá gbá náà yóò ní sóòtì sọ fún yá rẹ̀ ní ti sọ fún ọkàrí láì mẹjọ gbọ́ o torí pé wọ́n fẹ́ kọ́ ọmọ wọn lóṣù ilé ọkọ tó gbọ́dọ̀ wọn bá kọ́yàn máa ṣe gbogbo ń tán ní ọ̀tọ̀ ló ti ṣe kó tó ara ẹni kọ́ ọlọ́gbọ́n gbà tí nǹkan ti dàrú gbogbo ẹ̀ ká níbẹ̀ lọ pé tí ó tiẹ̀ mú ni máa fẹjọ́ sùn náà ọlọ́mọdé àrẹ tó tí ó jẹ́ kí lẹ́yìn ọmọ àtòrò kọ́ máa dùn ní kọ́lọ́ọ̀dé ọmọ àṣẹlẹ̀ sùúrù ìfaradà ìfọwọ́nù àmójúkúrò àmójúnù tí ìgbéyàwó fi máa di nǹkan tó lóòrìn tẹ́mi rẹ̀ máa gùn kọ́nà ọba kò fi sáàrin ilé kálukú wa tó a dúró ń bì á bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn rìwáyà tó tún tẹ̀lé yìí lọ́jọ́ mi pẹ̀lú ògbọ́lọ́ abẹ́lẹ́ wọn bẹ lẹ́dàá wa kọ́nà ẹlẹ́dàá wa kó tún ilé oníkálukú wa ṣe ọlọ́run ẹlẹ́dàá wa kó má jẹ́ kárí àṣẹ fáwọn njẹ́ o máa ṣẹlẹ̀ tí lè wọ́n fi máa dùn tí o máa dá oníkọ́lọ̀ njẹ́ o máa ṣẹlẹ̀ ètí o máa ṣẹlẹ̀ tí lè wọ́n máa kan tí o máa korò tí o máa bàjẹ́ ọlọ́dàkùn wọ́n fi ṣàdánwò fún wa ọlọ́run ẹlẹ́dàá wa kó tún wá sí ibi tá a kù sí subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.
tí obìnrin ń bá ń ṣe nǹkan oṣù wípé ọkọ rẹ̀ kọlẹ̀ wọ́n á ṣẹlẹ̀ pé ọkọ rẹ̀ wá kú lásìkò náà báwo ni yóò ṣe iddatul wafa? obìnrin tó sọ pé ọkọ ti kọ̀ ọ́ lẹ̀ wọ́n á ṣe ìdá àkọ́kọ́ kọ̀ lẹ̀ ìdá yẹn ti pè lọ́kọ bá tán. báwo ṣé obìnrin tó ṣe pé tòun ti kọ́kọ́ kọ̀ ọ́ lẹ̀ ìyàwó náà ló sì tún jẹ́ sọ́kọ ni àbí èyí tí èsè ìyàwó máa rárá nítorí tó wá pé kíkọ̀ ọ́ lẹ̀ alákọ̀ọ́kọ́ ni àbí kíkọ̀ ọ́ lẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a pè ní talaqun raj'i ìyàwó náà wọ́n sì tún jẹ́ sọ́kọ torí pé ar-raj'iyyatu zawjatun ma damat fil 'iddah ẹni akọọlẹ lọ́kàn àbí méjì ìyàwó náà sì lópin ìgbà tí o bá ti parí ìdá a ṣe pé ìdá kíkọọlẹ tí wọ́n ṣe tẹ́lẹ̀ wọ́n pàtì láti wákàtí tọkọ ti kú wọ́n bẹ̀rẹ̀ ìdá àkọ́kọ́ oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá torí pé ìyàwó làwọn náà wọ́n sì jogún ọkọ wọn gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tí wọ́n pa àwọn náà ni wọ́n kú nígbà tí wọ́n ṣe ìdá yẹn lọ́wọ́ ọkọ wọn náà jogún wọn torí pé ìyàwó náà wọ́n sì jẹ́ ojú ọ̀nà àti kúrò lọ́dọ̀ rẹ̀ ni wọ́n wà wọn àti kú àwọn tó bá ń gbé ìtàn ti kọ́ ọ́ lẹ̀ ní talaqan ba'inan kíkọ̀ yẹn ti pé mẹ́ta tó irú àwọn eléyàn ìdá tí wọ́n ń ṣe lọ náà ni wọ́n parí wọn ò ní ṣe ìdá kókó torí pé ẹni tó kù kì í sọkọ fún wọn mọ́ àbí òye wa ìdá wọn pọ̀ mí lẹ̀ kíkọ́ ọlẹ̀ tó ti pé mẹ́ta ni wọn ò sì wọn ò ní jẹ́ni tí ó ṣe ìdá kọ́kọ́ torí kì í sọkọ wọn ló ìyẹn tá a bá ṣèwádìí tá a rí pé ọkùnrin yẹn kọ̀sádédé sọ kíkọ́ ọlẹ̀ tó ti kọ̀ wọ́n lẹ̀ rí tẹ́lẹ̀ di mẹ́ta nítorí kórìkóhùn ṣàárẹ̀ àárẹ̀ ilé jásí kú òun sì fẹ́ kó lójú kàńtàkàńtà yóò lógún ẹ̀wọ̀n kọkùnrin mi lè ṣe bẹ́ẹ̀ yọ kàn sọ kíkọ́ ọlẹ̀ di mẹ́ta pé kọ́lá á ìkàlẹ̀ lómi obìnrin kan ti ń bọ́ gbé for more than 40 years ọ wá fẹ́ kó jogún rẹ̀ kẹ́rì kíkà burúkú ni ẹni ìsìtẹ́yìn bá ṣiṣẹ́ ìjọba tí a máa ṣe ó ṣe 33 years of service ó ti gbàṣẹ́ láti 27 years ó wá ṣe 33 years of service ṣe ìjọba ó fún ọ lẹ́tọ̀ọ́ rẹ̀ parí àbí wọ́n ní fún ọ wọ́n fún ọ kájú wa gbéyàwó ó bí gbogbo ọmọ inú rẹ̀ fún ọ sáà wọn náà tún jẹ gbogbo ẹwà rẹ̀ bíi búrẹ́dì sá ó lò ó fi di pàǹdùkú sá ó fi tójú rẹ̀ ń tẹ́ tó lè pé masha Allah la quwwata illa billah nítorí ọkọ fẹ́ ó lò títí ẹ̀kẹ́ rẹ̀ fi fa bàmú ọwọ́ àrígbé wọn sáré àárẹ̀ ilé jásíkò kọlọ̀ méjì lọ́wọ́ àtẹlẹ́ àbí gbẹ̀gẹ́dà àwọn ọlọ́wọ́n bọ̀ fámọ́sì taba wádìí bẹ́ẹ̀ tá a rí pé tó o ṣe nu tó irú obìnrin yẹn yóò jogún rẹ̀ pọ̀ fẹ́ bọ̀ lórí kíkọ́ ọ̀lẹ̀ tó kọ́ ọ̀lẹ̀ kíkọ́ ọ̀lẹ̀ àbòsí ni wọ́n kọ́ eléyìí jẹba náà lè kó sọ. àwọn sífàtì àlá wíkẹ́ ní ìyẹ̀mí ìlọ pé láti búra àti pé Quran náà ló ṣe gbọ́dọ̀ dá wípé ọ̀rọ̀ àlọ́sọ̀ àwọn ọ̀sán ni kí ẹ lè wá mú pàtì kan bẹ kí àwọn tó máa sọ pé ìyá sí wípé nípa ìfún fi búra yìí. lónìí yẹmí ńlá lóòlù ṣe jẹ́ sífàtì lónìí yẹmí ńlá ṣe jẹ́ sífàtì
orílẹ̀-èdè Lárúbáwá yaminullah ó lè túmọ̀ sí ọwọ́ ọ̀tún Ọlọ́run, yaminullah ó lè túmọ̀ sí ìbúra Ọlọ́run. so èwo lọ fẹ́ mẹ́. tó irú eléyìí tó bá ti rí dájú pé tí mo fẹ́ fi búra ìròyìn Ọlọ́run mo lè fi búra ṣùgbọ́n màá má dájú torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí èèyàn jẹ́ ìròyìn Ọlọ́run látàrí àwọn èèyàn fẹ́ ṣe ṣáínṣáín táwọn náà rọ agbọ́lárúbá táítáí ẹ̀rí pé gbogbo tí ìsara rẹ̀ wọ́n mọ̀ bíbọ̀ mo rò bóyá wa wọ́n dàbí ẹnìkan tó fẹ́ béèrè ńjọ́ kan tí ẹ ti gbàgbé lárúbá tó sọ ó sá sọ ó pẹ́ kí n tó gbọ́ yìí kí ló gbà lẹ́nu torí Yorùbá ní bábọ̀ mo rò bí Yorùbá náà ní tó sọ lọ́wọ́ sá ń dára sí ṣe èdè ogun àná sọ lárúbáwá lónìí ọba máa sọ Yorùbá tó gbọ́ because ó yẹ kó ẹgbẹ́ láti bẹ̀rẹ̀ dópin náà Arabic ló fi béèrè ebi wọ́n gbọ́ Arabic wọ́n ní ṣáṣáì àwọn olódò lọ́ọ́ máa ṣe yín fún máa ń tọ́ fẹ́ wí gan so inú kò sọ Yorùbá àbí kò sọ Arabic àbí kò sọ English rẹ àbí kò sọ Hausa rẹ èwo là ń kì í bọnu eléyìí lórí irọ́ nítorí ọ̀gbọ́ yìí so tẹwárí tí nǹkan bá ti jẹ mọ́ lọ́n á rí dájú ìròyìn Ọlọ́run lélẹ̀ gbaná lẹ́tọ̀ fi búra orúkọ Ọlọ́run lélẹ̀ gbaná lẹ́tọ̀ fi búra nítorí pé téèyàn bá mọ̀ dájú ìyẹn ó di pé ìyẹn fi tí èso ìròyìn Ọlọ́run ròyìn Ọlọ́run ìkọ́nà sànù wa tó ẹ lè sọ pé walladhi nafsi biyadihi tó ẹ ti fi àwọn òròyìn púpọ̀ ẹ ti fi rìn lẹ́nu tó gbé ẹ̀mí mi ọwọ́ Ọlọ́run lọ́wọ́ ẹ fi rìn lẹ́kọ́ lọ́nkọ́ lọ́wọ́ ṣùgbọ́n lọ́wọ́ wò yadun taliqu bi jalalihi wa 'azimi sultanihi àwọn ọmọ bó ṣe àmọ́ wọ́n tó ṣe rẹ́gí pẹ̀lú títóbi ìjọba Ọlọ́run àti bí ọlá rẹ̀ ti ṣe gbangban. so bákan náà walladhi biyadihi al-mulk walladhi huwa yuhyini wa yumituni pàtẹ́ni ó ti rí dájú pé tí wọ́n sọ ọmọ ọmọ àwọn because ẹ̀ máa pé ẹ wọ́rú gbólóǹkan àtúkọ́mọ̀ lọ́dọ̀ Yorùbá nìsí Allahu a'lam gbogbo èèyàn ti gbà àtàwọn tó máa kí ó àtàwọn olódò ẹ wá máa wo bí kálukú ṣe máa ń pronounce tiẹ̀ àyọ yà ẹ lẹ́nu ẹnìkan fẹ́ẹ́ pè é jọba ní àyàwó àmù kílẹ̀ wọlé lẹ́yìn wọlé kan múrú kílẹ̀ ń sọ gan àbí Allahu a'lam lẹ́fẹ̀ẹ́ wí ẹ náà ẹ dákun gbogbo àwọn arúgbó bá ní tí n bá máa kí n ra sẹ́nu mi déédéé síbi tọ nísìn lábẹ́bẹ́ ẹnìkan á ní Yasin Tọ́ha Hami Tabati Ada ṣé èèyàn lè máa fi búra tẹ́bá tẹ sọ pé Al-Qur'an ṣé ẹ lè fi búra Al-Qur'an tẹ́wá pé ń tẹ́ gbàlérò ní ìwé mushaf tẹ́ pé wọ́n sì èpo sí lára wọ́n sì kọ̀wé sára àwọn pépà tó wà nù ẹ̀ lẹ́fí ń búra ẹ̀ ti ṣẹbọ sọ̀lọ̀ torí sẹ́ mọ̀ pé ìwé àti tí wọ́n fi ṣe èpo sí lára Ọlọ́run ló dá bí èso Ọlọ́run ẹ̀ ti fẹ̀dọ̀ Ọlọ́run búra àmọ́ tẹ́wá pé ń tẹ́yìn gbàlérò ní pé Al-Qur'an mo fọ alukurani búra níta gbàlérò ní ọ̀rọ̀ Ọlọ́run alukurani kalamullah wa kalamullahi sifatullah ọ̀rọ̀ Ọlọ́run alukurani ọ̀rọ̀ Ọlọ́run kó máa ìròyìn Ọlọ́run ẹsẹ lọ àmìyàn mélòó ni màá rò bẹ́ẹ̀ tòótọ́ bá gbẹ mọ abẹ ẹsẹ lọ àmẹntí máa rò pé pépà binding copy àbí binding so nítorí fi báńkì ẹ̀yẹn lẹ́gbàlérò fahadà shirk man halafa bi ghayri Allah faqad kafara aw ashrak ìyẹn ti ṣẹbọ
àbóṣe kèfèrí sọ̀rọ̀ ọlọ́mọdé àṣẹwọ̀ torí ẹ̀ àwa wá sọ pé tó o bá tiẹ̀ tún mọ̀ nígbà Al-Qur'ani yẹn tí mo fi ń búra ní tí mo gbà lérò ní pọ̀rọ̀ lọ ọ̀rọ̀ lọ́n tó jẹ́ ròyìn ọlọ́ tó kí á lóde tó mú Yásìn kí lóde tó ní Yásìn kí lóde tó mú Tabbat Yada ọ̀rọ̀ pé yẹ wa torí pé ó ní tòmátà fi mú Yásìn ó ní tòmátà fi mú nǹkan mi kí lọ gbà lérò ẹlòmíràn sọ pé òun fi hizbu 100 búra sitin Al-Qur'an ok kí ló dé tó mú 100 hizbu tó fi búra sẹ́wọ̀n kẹ́lẹ́ yìí sọ̀rọ̀ ọlọ́ọ̀lọ́ gbà lérò àbí tí wọ́n tò balẹ̀ pépà náà tò balẹ̀ tó léwu ẹni tó bá tó jẹ́ pọ̀rọ̀ ọlọ́run lọ́ gbà lérò ẹni tó sì gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ìròyìn ọlọ́run kò sí wàhálà náà. wọ́n ní obìnrin tí ó lóyún làwọn wípé ṣé àwọn lè fi owó kó sẹ́nu látara pé àwọn ò fẹ́ máa lórí sọ́lá báwọn ò ní jẹ́ àwọn kan máa fi sẹ́nu. obìnrin tí tó lóyún látara oyún tó níyẹn ó máa ń tutọ́ lóòrèkóòrè. kọ́ wá fi owó kú sẹ́nu orógbó sẹ́nu nínú sọ́lá. wọ́n ní sáré forógbó búlọ́ọ̀kù ìtọ̀ olóyún lásìkò tí máa ń ṣe sọ́lá kọ́ má bàa máa tutọ́ kọ́ máa tú jẹ́jẹ́ kọ́ máa forógbó sẹ́nu orógbó tẹ níyàn ọ́ jẹ́ pọ̀ jẹ́ yọ́ máa yòrò àádùn rẹ̀ kíkorò rẹ̀ yọ́ máa yòrò sí lẹ́nu yóò sì máa wọ̀nà fún rẹ̀ ó ti ní ìdájọ́ ẹni tí ń jẹun nínú sọ̀lá fẹ̀tẹ́kùtòlù sọ̀lá tó hà sọ̀lá ti rẹ̀ bàbá jẹ lórí ẹ̀kọ́ máa tutọ́ àmọ́ Ànábì sallallahu alaihi wasallam sọ pé títọ́ bá wá fún yín lásìkò tẹ́ ń ṣe sọ̀lá ẹ tú sí abẹ́ àtẹ́lẹsẹ̀ yín kẹgbó malẹ̀ tètè wọn á jẹ́ pé àwọn fúlọ̀ọ̀bù tá à ń ṣe yìí ni wọ́n tutọ́ lẹ̀ o wọn kí tó bá túlẹ̀ tó bá gbó yọ márùn tó ní tó lè ṣe ni pé àwọn tíṣù pépà àbá ìkísà léwọ́ títọ́ bá ti ń wá fún ọ wàá máa tú sí wàá máa fi sínú àpò rẹ tó bá ti wá wàá máa tú sí wàá máa fi sínú àpò rẹ ẹlẹ́yìn ìjọba ìṣòro. wọ́n ní àwọn ti sọ̀rọ̀ ọ̀rọ̀ obìnrin pé bàtà àwọn àlejò àtàṣà obìnrin àwọn nọ́tìsì gbà wọ́n á rí i pé ìgbé ọmọ àwọn kékeré àwọn ilé tí a sọ títí àwọn máa tí lọ́la yẹn ṣe gbà láwọn ọmọ wọn. wọn láwọn rí gbé ọmọ létí aṣọ nígbà táwọn ti bá sọ láti débi tashahhud ó kù dẹ̀dẹ̀ káwọn sálámù èyí tó túmọ̀ sí pé ìgbẹ́ lára aṣọ ni wọ́n fi ṣe sọ láti bẹ̀rẹ̀ dé ẹ̀bá sálámù ọlọ́run ràn wọ́n lọ́wọ́ wọ́n dìde wọ́n lọ fọ ìgbẹ́ wọn wàá tún sọ láti bẹ̀rẹ̀ náà. àwọn ọmọ ibi tó ti wà pé ọlọ́run ọba àlékè ọlá lédè yorùbá ẹni tẹ́ gbọ́ yorùbá kí ni tó pé ọlọ́run ọba àlékè ọlá tí ọlọ́run tọ́lá rẹ̀ lékè ni àbọ́lọ́run tó ń gangan fúnra ara rẹ̀ lékè ọlá èwo nínú méjèèjì tí ọlá rẹ̀ lékè gbogbo ọlá àbí tóun lékè gbogbo ọlá ẹ̀yin tẹ́ ẹ máa sọ bẹ́ẹ̀ kí ni tí wọ́n kọ́lọ̀ àlékè ọlá náà pé yorùbá lélẹ̀ yà sírfà kìí sì di lárúbáwá sòtò máa jẹ́ pé ẹ fẹ́ fi nǹkan kan ròyìn ọlọ́run ìgbàdúrà pé lédè lárúbáwá kan tẹ̀sí ń gbà wá á gbọ́dọ̀ fi lárúbáwá èyí tí wọ́n bá lọ́kọ̀rọ̀kọ̀rọ̀ ròyìn ọlọ́run ìtọ́lọ̀ fi ròyìn ara rẹ̀ la gbọ́dọ̀ fi ròyìn àbánabi sallallahu alaihi wa sallam lédè yorùbá tá a bá fẹ́ wá ròyìn ọlọ́run pẹ̀lú nǹkan kan bàyẹ̀ ká máa lo yorùbá tí ó kílẹ̀ o torí kọ́ lọ́n lẹ́fẹ́ sọ ń parẹ́ nǹkan tí ó tún máa bí bọ́yá ntẹ́gbàlérò kò sí lédè lárúbáwá nínú táàfin ròyìn ọlọ́run bó wá lédè yorùbá tó pé ń bò ń bẹ̀ ẹ̀ pé àwọn lè má mú làwọn bàbá ńlá wa sá
àwọn baba ńlá Yorùbá wòye ṣe Odùduwà àwọn ẹlẹ́bọ mo rò pé ẹ̀yin lẹ́yìn kan ṣẹ̀ṣẹ̀ ń wá gbólóhùn kankan ẹ sọ pé ọlọ́wọ́ bá tọ́ ga bẹ́ẹ̀sì ó yí àbí òyì ọlọ́wọ́ bá tọ́ ga jù ewu la lé kí ọlọ́ àfẹ́rù gbólóhùn Yorùbá tí ó kílẹ̀ àná tẹ̀ wọ́n yìí lárúbá tó kílẹ̀ àwọn máa ń lò kó a Yorùbá mo rò pé Yorùbá bó la Haúsá ní Haúsá náà ní sísẹ́ ọmọ ọpọlọ ní Ubangiji kí ni jẹ́ Ubangiji tọ́lọ̀ ní Ubangiji àbí òye yín ike bàbá gidi sọlọ ń bí màkà tí jẹ gidi mo rò pé yé wa torí àwọn Yorùbá náà ní ọba ń gidi ọba ń gidi wa ẹni bí táà ti ń gbé bọ̀ kò ṣe déédéé ẹ̀yin tẹ́ táàrù náà kọ́ kò lè ṣe déédéé lọ́dọ̀ tìyín náà torí ọkọ̀ èso kọ́ ọlọ́ọ̀ni ọba ń gidi Allah ló kọ́ rẹ̀ ẹ sì tún mọ àwọn orúkọ rẹ̀ míì nínú àwọn orúkọ Ọlọ́run tá a ní kò ló ń kà Ubangiji ò sí ń bẹ̀ torí ẹ̀ àgbọ̀dọ̀ sọ Haúsá títí kẹ́yìn náà ọmọ bá ń sọ Ubangiji sọkúsọ burúkú nínú tẹ̀tẹ̀ sì pamọ́ Ubangiji kódà wọ́n ní lágbọ́n ibi tí Islam kọ́kọ́ wọ̀ láwọn agbọn alẹ́ Borno ìgbà tí Islam kọ́kọ́ wọ̀ agbọn Nàìjíríà ń bì wọ́n ní wọ́n lò sàkántà máa ń sìn wọ́n ń pè ní gíjì wọ́n sì gbàgbọ́ kó sí agbára ni so gba táwọn lárúbá táwọn ń gbé Islam wá táwọn wá sọ pé Allah lẹ́ẹ̀ma pé Allah lẹ́ẹ̀ma sìn Allah wọ́n á ní kí ni Allah yìí lọ́rọ̀ àwọn ní gíjì tá à ń sìn bì wọ́n á ní Allah yẹn ó ń gbá ní Abu Gíjì bàbá Gíjì tẹ́ bá ní gíjì lágbára eré lágbára rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ti Allah wọ́n bá jẹ́ bí ajẹ́ pé òbá gíjì náà bàbá gíjì lọ́ba di tí kálukú gbà ní àtẹ̀tọ́ kéw àtẹ̀tọ́ òkéw Allah òbá gíjì kó ló ṣe jẹ́ òbá gíjì wọ́n rò pé yé wa bẹ́ẹ̀ náà lẹ́yìn Yorùbá náà fẹ́ lọ gbà Ọlọ́run Elédùmarè kí ni Dùmarè kí ni Dùmarè gan kò yé wa ó dù ọmọ rè Elédùà kí ni jẹ́ Elédùà bóyá àwọn òṣàdá máa bọ láwọn alẹ́ Ifẹ̀ mo rò pé yẹ wa nínú rẹ̀ láti rí Elédùmarè nínú rẹ̀ láti rí Elédùà má bá wọn pèpè kúpè bá torí kẹlòmí ọgbádùn o wọn bá gbà táwọn bàbá ńlá wa pè táwọn bàbá ńlá rẹ̀ náà Ọlọ́run tó dá wa sọ pé oúnjẹ Allah ọ̀hà Elédùmarè kí ni Dùmarè Elédùà kí ni Dùà mo rò pé yé wa ẹ má tún gbàgbé àwa náà bá wọn sọ pé Ọlọ́run àwọn sọ pé Ọlọ́run ìjọ tẹ bá lè correct wa pàǹsá ṣiṣẹ náà àtún ha dànù ẹ fi akọ Ọlọ́run náà ní tòmátọ dà á ha dànù Ọlọ́run ni Ọlọ́run jẹ Ọlọ́run gan èso kọ Ọlọ́run èso kọ Allah àwa ń pè ìtumọ̀ Ọlọ́run ni Ọlọ́run kó ní ẹ̀tọ́ kan lórí wa àwa wá túmọ̀ ẹ̀tọ́ sí kíkásì níjọ́ tẹ́ bá ti tún prove eléyìí náà wrong wàláhì àhàdánù kékin Elédùmarè kọ́ Allah wọ́n rò pé yé wa Allah tó bá gbé nǹkan mí ni wọ́n bá ń sìn yóò máa jọ́nu o Allah làwọn ń sìn ní Malaysia wàhálà kan ṣẹlẹ̀ wọ́n gbé dé court wọ́n ṣe ìdájọ́ fọ́dún púpọ̀ àwọn mùsùlùmí lọ́padà wọ́n yìí gbogbo àwọn ọ̀sẹ̀ bọ́ lóríṣiríṣi ní Malaysia táwọn náà bá fẹ́ sọ nípa tí wọ́n sìn àwọn náà ní Allah àwọn mùsùlùmí wa yarí kìí ṣe Allah lẹ́sìn tó bá gbòòn lẹ́sìn ẹni jẹ́ kiri o tó bá gbòòn lẹ́sìn ẹni jọ́ lọ́yàdé tó bá gbòòn lẹ́sìn ẹni jọ́ ń sàbò tó bá gbòòn lẹ́sìn kálukú sáà ní ti ń pè Allah ó unique nínú Islam ló ti wá nígbà tí wọ́n ṣẹjọ́ ń kóòtù fọ́dún púpọ̀ àwọn náà sọ pé táwọn ń sìn Jésù táwọn ń pè Allah náà ni àwọn tí ń pè Ṣàngó Allah náà ni àwọn tí ń kọyà Allah náà ni ilé ẹjọ́ ní ìdájọ́ àwọn ni pé Islam ló ní Allah kò síbi tá a ti lè rí àfi nínú Islam as from now ẹnikẹ́ni nínú ẹ̀sìn yòówù tó yàtọ̀ sí Islam tó bá lò ó wà entitled sí ìyà burúkú níjọ́ ìná ti fagilé fún wọn ẹ dákun Allah làwọn ń sìn Elédùmarè kan Elédùà kan kìnìkan nìkan sọ pé Elédùà gbọ́wọ́ yín Elédùmarè ò ní pa yín tí ọmọ àwòrán nígbà tí kò nu ẹ̀bọ́n tó torí kí làwọn ń sìn subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu Allahu akbar Allahu akbar Allah